ilé mélòó lẹ́ẹ̀kan tẹ̀ ń fàyà oníwó ṣeré. Bọ́láńlé ìyá dùn ní pírí lòlóńgójì àkìkọ́jòjò ẹyẹ lórí ìtẹ́ pírí lòlóńgójì. ẹni ayé fẹ́ bọ́bọ́ fẹ́ wẹ́dẹ́wù yọ́yẹ́ Abọ́láńlé aya Àtàndá ọba tó láyé yìí fẹ́ tiẹ̀ o. táwọn ní bàbá tani tí ń fi tani wé tani ìyá dùn ní o ọba tó ní ò ní padà lẹ́yìn ẹ̀. Bọ́láńlé ìyá dùn ní ìwọ lọ́lọ́run fún ẹnìkan tọrọtọrọ ọlọ́run ò fún ìwọ lọ́lọ́run fún. ọmọ lòmù Dr. Bọ́láńlé Yádùnmúní. Amadu yín tún ti kó aya Alhaji Dr. Kamarudeen Àtàndá. lé ọmọ lọ́mùlà pẹ̀lú ọmọ lọ́rọ̀ gbogbo dẹ̀. àṣìgbà tí ń bẹ lọ́nà rẹ̀ tó mú. ọmọ alákòókò àjínú gbìnrín. ó mú mo sí ọmọ nílùú kí wọn bàbá ti bá. Abọ́láńlé ayọ̀ oníwọ́kù lóye ẹgbẹ́ lọ́mọ nínú kan bàbá tìrìbà. ìlú kan eléyìí tí wọ́n fọwọ́ ẹkùn ń ṣe lọ́jọ́ ìjọsìn. ọ̀gẹ̀dẹ̀ pété rìn náà fi sọ̀sán rẹ̀ lẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ. òmùmọ̀ sí ọmọ bọ̀rọ̀ kò pọ̀bì. òmùmọ̀ sí ọmọ bọ̀rọ̀ kò ní owó lọ́wọ́. igi tí bàbá yín bá tàn nígbẹ́ ó kéré rárá. mo sí lóde ọ̀rẹ́. ìrẹ̀lẹ̀ àwùsí ló mú. àgàn bíi ni ó lọ jánà nílé mo sí ọmọ búrò kò lówó lọ́wọ́. ọ̀gbẹ̀rì ọmọ pọ̀ wá gán ṣòro. Dr. Bọ́láńlé bí ewúrẹ́ bá sọnù lọ́mú nílé yìí o. ìyá dùn ní kí a má mú lọ òun. àgùntàn kábọ̀ lọ́jọ́ ló mú lápẹ̀rán lé. Abọ́láńlé ní kí a má mú lọ òun bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́rẹ́gbẹ́rẹ́. àní bí adìẹ òkòkò bánú ló mú mo sí lélẹ̀ ọlọ́rọ̀ gógó. ẹ má mú lọ olùmọ̀ sí o bàbá wọn èé sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ. ṣùgbọ́n ọmọbìnrin àtàtà ó ríran ò gbọ́dọ̀ ó bù pélé lójú. sẹ́lẹ̀ yìí tó lọ́dẹ lọ́rùn tó tà dìrẹ́kẹ́ bàbá sọnù ní mo sí ilé. wọ́n sọ pé má ṣe gbẹ́lẹ̀ṣẹ̀ wá Bọ́láńlé tí ń bẹ lórí ẹ̀sìn ní kí ẹran wa mú mi. torí bẹ́ẹ̀ bá rẹ̀ lẹ́sẹ̀ wá ó lè pẹ́ ẹ̀yàn tí gẹ̀rí ẹ̀ sílẹ̀ rẹ́bọ̀ bàbá ẹ̀yìn lọ. àwọn lọmọ ọlọ́pàá lájọ mi tọrọ ẹ sí. àṣìgbà tí ń bẹ lọ́nà rẹ̀ tó mú. ẹni tá a bá rí tó gbàrẹ̀wà obìnrin ò fẹ́ wọlé olómù lápẹ̀ rárá. ẹni ọba gbẹ̀rẹ̀ ló di gàrà lẹ́ bàbá tó bí ọlọ́mọ. ìbá gbẹ́wúrẹ́ bí lòdì nǹkan ni mo sì lé. ajagun tàn gbẹ̀yìn ní ìjàlẹ̀ lóhùn. òmùmọ̀ sí máa bú rọ́kọ̀ ní owó lọ́wọ́ o. èwú yẹn ti dọ́mọ dọ̀tun. àṣẹ̀ṣẹ̀ kún yẹn ti dọ́mọ ó di kàṣì. yẹ́yẹ́ mistura dámi lọ́la o. ó sì jọ̀tún lílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. ìyá Tàfíìkì ìdóyin sọlá wọn mẹ́wùdé mi o. èwú yẹn gbà yìí wọ́jọ́ tulọ̀lé bàbá tó bí ọlọ́mọ. èwo yẹn gbayì ló mú mọ̀ sí ọmọ bọ̀rọ̀ kó lówó lọ. òmùmọ̀ sí ọmọ bọ̀rọ̀ kọ́ lọ́wọ́ o. ilé òun mo sì mo bọ̀rọ̀ kọ́ ní owó lọ́wọ́. ìwé kò mú mo ti sọ pé òun ò ní jẹ́ rí owó náà mọ́. irú òun mo ti sọ pé òun ò ní jẹ́ kárọ́kọ mọ́. ọmọ fìjọ mú kálẹ̀ lọ́nà tó mú mo sí ọlọ́gọ́fà wo obìnrin kéé gbowó. Bọ́láńlé bẹ́ẹ̀ ni onígbọ̀ fẹ́ra. ìyá dùn ní owó ńláńlá aṣọ ńláńlá ń bàbá yín fífẹ́ ẹ̀yẹ mọ́. Bọ́láńlé o tẹ́tí bẹ̀lẹ̀ ẹjọ́ mọ́ gbóhùn ẹnu ọmọ ìyá ọ̀lẹ́ra. ìwọ ló mú mọ́ sí mo dájà dáta èkú. ìyá dùn ní òmùmọ̀ sí mo dájà dáta àtẹ. òmùmọ̀ sí mo dájà àtẹ síná jọ́sí àtẹkù àtàtẹ. lájọ náà jọ òmùmọ̀ sí dalẹ́lẹ́ bàbá tó bí ọlọ́mọ. Ọlọ́run lápẹ̀rẹ̀ o
Abọ́láńlé ọkọ rẹ̀ Alhaji Dr. Kamorudeen Àtàndá ibi tó yẹ ló ní àwọn báwọn kì í fẹ́ òun ọlọ́dún tí mọ́dún ẹ̀rẹ́ lọ́dún ó ní abáwọn kí ojúlówó mùmùmù sí òun mọ́ bóun rókò lówó lọ. nítorí aya Látàndá ní ìṣẹ́wéjà o nítorí aya Alhaji Dr. Kamorudeen ibi tó yẹ Yusufu Kamwaya ayọ̀ ni wọ́n kún lóye ẹgbẹ́ o oyè ẹgbẹ́ o oyè ẹgbẹ́ o ayọ̀ oyè ọmọ ẹlẹ́gbẹ́ ọbẹ̀ máa ń gbọ́. ọmọ máa wọ́n dé ní bí irin òtítì tí jámọ́láyà sọnù. yẹ́nu nígbà bá a ṣe péré àwọn ọkọ rere ló máa ń gbọ́ ọkọ rẹ lọ́mọ náà ṣèbí kan ọmọ lálẹ́ rẹ̀ ní ìsinmi. ọmọ lágbàáyé ẹ̀ẹ́dẹ́gbìn Àtàndá lọmọ oníwọ̀ òkú tí ó yẹ gbé. ọ̀yà kan bí ọkọ̀ tuntun àwọn ní màrìwò sáró ọpẹ mi títí ẹ̀mí nílé oníwó. òjòyè gbèsè tako túrọ̀ mọ́ gbogbo ayaba bàbá yín ló bú kuru sí ẹkún sun. ọmọ níwọ̀n wulẹ̀ wúwo lẹ́ọ̀mẹ́ lágbà ìjìmọ̀ ń gbọ́. ẹrú oníwọ̀n kó àgbẹ̀lẹ̀ àgọ́ òkúta. Abọ́láńlé o ìwọ̀fọ́ níwọ̀n kú lágbẹ̀lẹ̀ làkàn gbòǹgbò. ọmọ bíbí oníwọ̀n òun kúlẹ̀ gbélé yìí làkàn òkú tí owó ńláńlá. àpótí owó ni wọ́n kàn nínú ọkọ̀ rẹ̀ owó lé wọn ò nílé. ibi owó bá ti bá bàbá wọn ni wọ́n gbé tì náà. ó ní wọ́n kọ́ ànáwó mànà tàná lónìí mo forí balẹ̀ lọ́dọ̀ bàbá tó bí wọn lọ́mọ. ìrèmọ ogun alágbẹ̀dẹ ọkọ. Alájà Dr. Bọ́láńlé ìyàdùn ní àyà Yusufu lẹ́kùn máa jẹ gbádùn ara rẹ̀ ọmọ olómùra pẹ̀rán kú ọdún òrọ́gbọ́ lóní ògbó òbí lóní òbí kú dànù ó mẹ́rin ó sì gbóhùnwèrè ọmọ ọpọ́mọ yá àlìrànbó ẹsẹ̀ ẹ̀kún fẹ́ mi àfẹ́jẹ́ òdìmọ̀dé rẹ̀ sà mẹ́rin sẹ́ gbóhùnwèrè ni bẹ́ẹ̀ mọ́ sá ẹsẹ̀ ìjìyà lọ́bẹ̀ mẹ́ẹ̀ mọ́ mi sẹ́ gbóhùn ẹnu mi ni èmi ni rẹ̀ mí ìjàntọ́ ọmọ yálà ọmọ àdùkẹ́ òdìmọ̀dé rẹ̀ sà bẹ́lẹ̀ pọ̀pọ́n ọmọ bọ́dún ẹlẹ́kọ̀rọ̀ ó tún di ìjọ mi wọjọ́ rẹ̀ yá mi Bọ́láńlé òkú ọdún. ọmọ alárẹ̀ ọdẹ ń bẹ̀ níkàlẹ̀ àbò tí lọ dákúnjà ọmọ fèyíṣe lọ níbo nílé àwọn bàbá tirẹ̀ gangan. àyílà lọ èdè bá lọ àbọ̀ dandan ní kàkà kí alára àgbà yìí dáyé ní kíyè kó ọdún òpó múlẹ́rọ nìkan fẹ́fẹ́ mi wá táwọn òpó múlẹ́rọ mo já léèké ọmọ rírí onípẹ̀tẹ́ tí máa sọ́wọ́ mi kẹ̀kẹ́ mi tàdúdú aṣọ làbákẹ́ olóníjàfẹ́ yìí ṣàṣẹ mọ́ kàkà kí alára àgbà yìí dá ọdẹ fún sọ́ọ́tì kọrin fáyé.